Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gbogbo tí ń jẹ́ ọpẹ́ t'Ọlọ́hun ni, gbogbo tí ń jẹ́ ẹ̀yìn t'Ọlọ́hun ni. Bẹ́ẹ̀ bá ti ń gbóhùn yìí, ẹ ti mọ̀ pé mi Maolana Zubair Ishaq Al-Bayanny wọn ò ṣe ní ganpa ni. Tẹ́sì ti máa retí wáàsí tuntun tí mo tún fẹ́ sọ. Ṣùgbọ́n o, ń ṣe wáàsí o. Ọ̀rọ̀ arákùnrin kan, ọmọ àlùbáríkà, ẹni àlùbáríkà, bàbá àlùbáríkà, tọ́lọ́run fi ta wá lọ́rẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà láàrin àwọn onífújì ni mo fẹ́ sọ. Èyún Alhaji Abdulwasin Ajibola Alabi Pasuma, ọmọ Ọdẹ́tọ́lá, ọ̀gá ńlá gbogbo onífújì, ìjọba káfàtà. Eléyìí náà ni biography ìtàn ìgbésí ayé Alhaji Alabi Pasuma. Wọ́n bí Alhaji Abdulwasin Ajibola Alabi Pasuma lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún 1967. Wọ́n bí sádùúgbò kan ní nọ́mbà 37 Asòfihàn Street Ọlọ́runṣògo Gbẹ̀nlélẹ̀ ní Ọlátẹ́jú ní Mushin. Ó sì jẹ́ ọmọ bíbí ìlú Òwò ní Kwara State. Bàbá tó bí a máa jẹ́ Ọdẹ́tọ́lá. Bàbá náà ni GM General Manager SDR Company tó wà ní Àpápá Lẹ́kọ̀ọ́. Ìyá rẹ̀ a sì máa jẹ́ Khadijatu Kubra. Àwọn jẹ́ oníṣòwò káràkátà àti òṣèré tíátà nígbà náà. Pasuma bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní primary school ní Muslim Mission Primary School lọ́dún 1973 sí 1979. Ó wà ní ọmọ ọdún 6 nígbà yẹn. Láti iléèwé primary school yìí, iná ló ti bẹ̀rẹ̀ sí ní máa ń kọrin fáwọn ẹlẹgbẹ́ rẹ̀ níléèwé. Tí bàbá rẹ̀ Ọdẹ́tọ́lá kò sì fara mọ́ láti máa kọrin. Nígbà ó jáde primary school tán, ó wọ secondary school ní Nigerian Model High School tó wà ní Ìdíhòòhò ní Mushin lọ́dún 1979 sí 1984. Ṣùgbọ́n gbogbo bó ṣe wọ secondary school yìí náà kò forin kíkọ tó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Bí bàbá rẹ̀ ṣe yarí nù ni bàbá náà yarí pé òun ní sponsor iléèwé rẹ̀ mọ́ tí kò bá ti forin kíkọ tí ń kọ sílẹ̀. Gẹ́gẹ́ bíi pé bàbá náà jẹ́ alákọ̀wé, ní tó sì fẹ́ jẹ́ kọ́mọ náà jẹ́ náà ni pé kọ́mọ Pasuma náà kó di lọ́yà tàbí kó di doctor tàbí kó di engineer tàbí kó di accountant tàbí kó di banker lọ́jọ́ iwájú. Nínú ìyá rẹ̀ Alájà Kubura, àwọn náà bá sọ fún Pasuma pé gbọ́wọ́ sí bàbá rẹ̀ lẹ́nu forin kíkọ yìí sílẹ̀. Ṣùgbọ́n Pasuma dáyà ẹ̀ lóhùn pé ṣebí torí kókó ọmọ bá yọ ọmọ burúkú náà lẹ́sẹ̀ ní kóhun forin kíkọ sílẹ̀. Ó wá ṣàdéhùn pẹ̀lú ìyá rẹ̀ pé kí wọ́n fún un ní support, òun yóò jọ ọmọ rere tó sì gbógun ẹbí ga lọ́jọ́ iwájú. Nígbà ó yá, ìpínyà dé bá bàbá àti ìyá rẹ̀ látara pé Pasuma ò forin kíkọ sílẹ̀ tí bàbá rẹ̀ Ọdẹ́tọ́lá ó sì fara mọ́. Lẹ́yìn ìgbà tí ìpínyà dé bá wọn ni ojú méjì bá dojú ẹnìkan ní títọ́, ẹ̀wọ̀ èèyàn méjì bá dé ẹ̀wọ̀ ẹnìkan ṣoṣo, àdáfà àdágbé ó bá dé láàrin wọn. Jíjẹ mímu náà tún rọrùn fún wọn mà. Ẹni Pasuma náà bá bẹ̀rẹ̀ sí ràn yẹ lọ́wọ́, ẹni odidi ọmọ GM company bá di ẹni tí ń kiri ọjà káàkiri àdúgbò. Lásìkò tá à ń wí, Pasuma máa kiri ẹja dídín káàkiri gbogbo Mushin. Ẹja dídín ní máa ń wù káàkiri tí ó mọ̀ kiri káàkiri torí pé àwọn ará Èkó wọ́n fẹ́ràn láti máa mu gàrí ọ̀sán púpọ̀. Pasuma sì máa kiri ẹja dídín fún wọn tán sì máa fi mu gàrí wọn. Nígbà ó yá tí bùkátà tún wá ń fẹjú sí tí kò sì sí olùrànlọ́wọ́ kankan, ẹni Pasuma bá tún ta ice cream tán máa ń fi kẹ̀kẹ́ tà tán máa ń fi kiri káàkiri ní. Ó máa ń kiri káàkiri ojúwòye Mushin nígbà yẹn. Nígbà míì sì ní tí ice cream kò bá yá dáadáa, a tún máa ti wheelbarrow káàkiri ọjà, yóò mọ bá àwọn èèyàn gbé ẹrù lọ sí ṣọ́ọ̀bù ọjà wọn pẹ̀lú wheelbarrow káàkiri ọjà. Nígbà ó tún yá, ló bá tún lọ ṣe kọ̀ńdọ́tọ̀. A máa ṣe kọ̀ńdọ́tọ̀ Ndánfó láti Mushin dóṣòdì, láti Òṣòdì sí Yànàpájà, láti Yànàpájà ságége. Kọ̀ńdọ́tọ̀ tí máa ń ṣe nígbà tó bá ti dé láti iléèwé. Yóò wá ṣe títí dàgó 8 alẹ́ kó tó lọ bá ìyá ẹ̀ nílé. Gbogbo iṣẹ́ tí Pasuma ń ṣe ń gbà yẹn, ó fi ran ìyá ẹ̀ lọ́wọ́ ni. Àti kékeré ló ti fẹ́ràn ìyá ẹ̀ púpọ̀. Gbogbo bó ti ń ṣe yìí náà kò forin kíkọ sílẹ̀. A sì tún máa gbá bọ́ọ̀lù nílé ìwé nígbà náà. Láàárín ọdún 1984 sí 1989 ló bẹ̀rẹ̀ sí ní ṣe jọ́ǹpù eré káàkiri láti máa kọrin káàkiri láwọn eré ìta àti ní ohun gbogbo òǹtẹ́lì káàkiri gbogbo Mushin. Nígbà ọdún 1987 ó dá ẹgbẹ́ orin títí ẹ̀ sílẹ̀.